Olufunsho Fagbohungbe. Èmi ni mo jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà fún gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Gfod lórí ọ̀rọ̀ òṣèlú tí wọ́n pè ní senior special assistant. Ọmọ Ìgbàjọ ni mí ní ìjọba ìbílẹ̀ Bolúwadúró nípínlẹ̀ Ọ̀ṣun. Ṣé òkè tí ò tí burú mọ́ ẹ̀yin ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ sì sí ìjọba mi? Ẹ ṣeun olóòtú. Kò sí gbẹ̀mí ṣe rí ìbéèrè yín yẹn. Nǹkan tá a ní nínú ẹgbẹ́ wa báyìí kò dẹ́ sọ́dọ̀ wa nìkan ló bá. Èmi pè ní olóyìnbó máa ń pè ní little setback. Nínú ìrìn àjò ọmọ ẹ̀dá Ádámọ̀ náà, gbogbo ọ̀nà ò lè máa tọ́ lọ gbòòrò. Díẹ̀díẹ̀ ìfàsẹ́yìn díẹ̀ máa wà. Ìfàsẹ́yìn díẹ̀ yẹn lèmi rò wípé ó bá wà nínú ẹgbẹ́ ìṣèlú APC lọ́sùn tí ó ń ṣe pé youth nìkan. So ó ní torí pé ìjọba bá ọlọ́wọ́ wa ní last July ni mo ṣe pè ní ìfàsẹ́yìn díẹ̀. Ṣùgbọ́n gbogbo wa àtàgbà àtọmọ ìkéré wa a ti ń kóra wa papọ̀, a ti ń wá ọ̀nà tẹ̀síwájú so that láìpẹ́ láì jìnnà agbára tó bọ́ lọ́wọ́ wa á padà bọ̀ sí wa lọ́wọ́. Kò sí òkété kankan tó bórù, ìwọ̀nba ìfàsẹ́yìn díẹ̀ ni ó wà. Tá a dẹ̀ mọ̀ wípé tí o bá forí korí, tá a bá wọn ọ̀gá wa sọ̀rọ̀, tí o bá ṣe àwọn ètò tó yẹ ká ṣe, àwọn kankan wà tí ó jẹ́ gẹ́gẹ́ bí adínàgbò òkú, tá a yọ wọ́n kúrò, tá a ṣe gbogbo ètò tó yẹ ká ṣe. Èmi mọ̀ wípé nínú lọ́sọ̀ọ́sọ. Kí làwọn adínàgbò òkú tẹ yọ kú yìí? Àwọn adínàgbò òkú tí mò ń sọ nípa ẹ̀ ni wípé àwọn fàǹfà kan ó wà nínú ẹgbẹ́ wa torí pé àwọn kan wà tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọ̀bàyéjẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC. Àwọn ni wọ́n dẹ̀ ń fa ago ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú APC sẹ́yìn nípínlẹ̀ Ọ̀ṣun. Àìtódóòtọ́ sì ni kọ̀ǹkọ̀ dídú alákàndíjú irú àwọn wo gan ni? Tá a bá ń sọ̀rọ̀ àwọn tí èmi lè pè gẹ́gẹ́ bí ọ̀bàyéjẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun lónìí ni àwọn tí wọ́n wò wípé tí ò bá ti sí àwọn o, tí wọ́n sọ̀rọ̀ àwọn tí wọ́n fi ara wọn sí ipò Ọlọ́run pé tí ò bá ti sí àwọn tàbí pé àwọn ju ẹgbẹ́ lọ. Ní ìwòye tèmi, ẹgbẹ́ ju gbogbo èèyàn lọ, ó ju gbogbo àwọn àtàwọn àánú ẹ̀ lọ. Ẹgbẹ́ jẹ́ gẹ́gẹ́ bí àmọ̀ fún gbogbo ọmọ ẹgbẹ́ tó ẹgbẹ́ bí gbogbo ẹgbẹ́ ní gbogbo wa ti ń bomi mu. Ṣùgbọ́n àwọn kan wá wò láyé ara wọn pé ẹgbẹ́ yìí o àwọn jù lọ. Pé so ẹni sì náà bá ti fẹ́ wọn ló ṣàgbọ́dọ̀ máa ṣẹ. Bóyá ó bá ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn mú o, bóyá kò bá ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn mú o, àwọn táwọn bá ti fẹ́ wọn àwọn ni wọ́n ba ẹgbẹ́ òṣèlú APC jẹ́. Ẹ fẹ́ dákọ̀ wọn? Tẹ́ bá fẹ́ ká dárúkọ wọn á dárúkọ wọn. Ó yá. Àwọn kan kóra wọn jọ, wọ́n ní àwọn ni olólùfẹ́ gómìnà tí ó kọ́kọ́ ṣe gómìnà kẹta nípínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Ralph Arẹ́gbẹ́ṣọlá. Wọ́n ní àwọn ni olólùfẹ́ wọn tí a sì mọ̀ wípé gómìnà tó bá wà lórí ipò lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ oló máa ń jẹ́ overall leader olórí ẹgbẹ́ yẹn. Kò sẹ́ni tí ó ń bá wá ọ̀gá Arẹ́gbẹ́ṣọlá dìjà leadership pé wọ́n iṣẹ́ ọ̀gá gbogbo alamọ̀pọ̀ ọ̀gá wọn náà jẹ́ títí dórí gómìnà tó kú ń bẹ̀ gan torí àwọn ṣe gómìnà kò ti pé gómìnà àná dé. Ṣùgbọ́n ibi tí ètò bá ti wà tí constitution tó sì wà agbọ́dọ̀ ibi tó ìbá fi pè lórí ìgbọ́dọ̀ máa fi bẹ̀ tẹ́lẹ̀ títí di ìgbà tí a kò ní ìjọba ní oṣù kọkànlá tó lọ títí di ìsìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ gómìnà Oyètọ́lá òun lórí ẹgbẹ́ gómìnà àná. So àwọn nǹkan wá kóra wọn jọ, wọ́n ní ohun tí ọ̀gá wa tó kò yẹn Arẹ́gbẹ́ṣọlá bá ti fẹ́ o ni ó gbọ́dọ̀ máa ṣẹ ní inú ẹgbẹ́ àti nípínlẹ̀ Ọ̀ṣun nígbà tí gómìnà Oyètọ́lá wà ń bẹ̀. Tí àwa kan náà sì wò pé kò ń ṣe ìjà ní eléyìí, ẹni tó wà lórí ipò báyìí náà rí APC náà sì níjọ gbogbo wa, ẹ jẹ́ ká gbárùkù ti ẹni tí ó wà ní orí ipò, gbogbo support báyẹn ká fún. Ṣùgbọ́n àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí tí mo pè ní ọ̀bàyéjẹ́ àwọn ní ètè míì tí ò bá ti gbogbo èèyàn mú. Kí lè tẹ wọn tẹ rò pé a ní? Ètè wọn náà ni wípé tí ò bá ti jẹ́ àwọn o, ẹ jẹ́ kí n fún yín ní torí gẹ́gẹ́ bí ọgbọ́n kékeré tèmi, wọ́n ní Oyètọ́lá ṣe àwọn ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń da ẹgbẹ́ òṣèlú APC wò. Ohun tí ó sì máa ń du èmi pàtó gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ torí àwọn náà bẹ̀rẹ̀ òṣèlú náà sí àìsàn ọmọ ẹgbẹ́ mọ́. Ó ti lé lọ́dún 20 ọdún báyìí tí mo ti ń tẹ̀lé lídà mi bọ̀ nínú òṣèlú.
tí mo ní náà ti kọ́ ní sí ẹ̀kọ́ so kò sí nǹkan tí ẹ̀kan fẹ́ sọ nípa ọ̀rọ̀ progressive. ẹ dákọ́ lè dáyàn. Honorable Sunday Akere kọmíṣánná fún ètò ìròyìn àtìlànà àtẹ̀lé nípínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìṣèjọba Ràúfù Arẹ́gbẹ́ṣọlá orí dídá kan tèmi ní nínú APC. So gbogbo ibi tí wọ́n bá sì ti ń lọ èmi náà lọ àwọn náà sì ti kẹ́kọ̀ọ́ òṣèlú kò sí èdè tẹ́lẹ̀ máa sọ fún àti táwọn ló mọ̀ tí a bá sọ pé àwọn ará bíta ń sọ pé ọ̀bàyéjẹ́ làwọn tí wọ́n sọ pé dẹ́dẹ́dẹ́dẹ́ ohun táwọn bá fẹ́ wọ́n ní Oyètọ́lá ṣe àwọn títí dì sí ẹsẹ̀ tí Oyètọ́lá ṣẹ̀wọ̀n irú èmi báyìí èmi ò mọ̀. wọ́n sọ ń gbà kan irú right honourable Najim Salam pé àwọn ló yẹ kí wọ́n wà nípò akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n kà á bá wọ́n tún sọ wípé irú Alhaji Gbéga Oyètọ́lá tí wọ́n jẹ́ gómìnà náà nípínlẹ̀ Ọ̀ṣun pé wọn ò kọ́ àwọn ọmọ ẹgbẹ́ mọ́ra tí wọ́n ní ẹ máa sí. irọ́ gbùlú wà ní ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ pé Oyètọ́lá èmi ò rí ìjọba progressive nígbà tí èmi ti gbójú tó dé èmi ti gbọ́njú tó fún àwọn ọmọ ẹgbẹ́ láàyè bí freedom ìmọ̀ ìbò jẹ́ kí n pè ní òmìnira tó gómìnà Oyètọ́lá ní tèmi o gómìnà Oyètọ́lá ó ní ìfarabalẹ̀ gbogbo èèyàn kọ́ ni Ọlọ́run fún ní ẹ̀bùn kó mọ pariwo kó mọ fòsókè kó mọ bóyá ẹsẹ̀ tí wọ́n rò pé Oyètọ́lá ṣe àwọn ọ̀nà. ṣùgbọ́n níbi ìgbà tí gómìnà náà nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Gbéga Oyètọ́lá pé bí ìgbà tó jẹ́ pé wọ́n fẹ́ẹ̀ ní kàánú díẹ̀. tàbí ṣé ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ ni àbí nǹkan tí wọ́n sọ. táwọn aráàlú ń sọnù. aráàlú ò lè sọ wípé gómìnà Oyètọ́lá ní ìkà torí kò sí ìkà kankan sí gómìnà Oyètọ́lá ṣe fún wọn. nípínlẹ̀ Ọ̀ṣun tá a wà lẹ́nìí ara àwọn gómìnà tó láṣeyọrí jù ní gómìnà Oyètọ́lá wọ́n sì ní farabalẹ̀ wọ́n sì ń ṣe àwọn tó máa ń lo agbára tó wọ́n mú agbára nímú kankan woko wípé àwọn ọmọ fi agbára pọ́n àwọn tí ò sí ní ọ̀dọ̀ wọn lójú kó wáyé pé gómìnà Oyètọ́lá jẹ́ nìkan tó jẹ́ pé alágbára kan tó gbé agbára lórí tí máa ń fa wàhálà tí máa ń ṣe nǹkan èmi ní tọ́ọ̀pù èmi ní gbogbo tá à ń sọ ìgbà òtí ẹ̀ kò ní sí èmi fẹ́ lè sọ pé bóyá àwọn nǹkan tí èmi tún rí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ṣe tó ẹ̀mọ̀ pé kò dàbí dúà wa tá a jọ mọ kéékèèké báyìí èmi máa ń sọ lẹ́nu rẹ̀ pé tèmi bá jẹ́ gómìnà o mo ṣe kéré mọ yìí o wípé kò sẹ́ni tí ó mọ bá mi fa fàǹfà nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá àtàwọn èèyàn wọn tí wọ́n ṣe bá gómìnà àná fa wàhálà. ọ̀dà sẹ́ńtò junilò tí junilò báyìí tí gómìnà àná Alhaji Gbéga Oyètọ́lá ti fẹ̀yìn bẹ́lẹ̀ tí èkó da ṣàkóso ìpínlẹ̀ Ọ̀ṣun sì bọ́ sọ́wọ́ gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè. òwe yìí tó bá yé mi dáadáa ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé ṣé kìí ṣe wípé Arẹ́gbẹ́ṣọlá àti àwọn èèyàn wọn ni wọ́n jẹ́ kí èkó da àkóso bọ́ lọ́wọ́ APC lọ́sùn. èmi ọ̀nà méjì ni màá fi wo pẹ́sàn yín yẹn ọ̀nà kínní mo lè sọ pé àwọn kọ́ nísànsàn ọ̀nà kejì mo lè sọ pé wọ́n lọ́wọ́ ń bẹ̀. ọ̀nà tí mo sọ pé kìí ṣe àwọn nísànsàn ni wípé ẹgbẹ́ òṣèlú APC ó ti bẹ̀rẹ̀ sí ní k-leg láti ayé ìjọba ẹlẹ́ẹ̀kejì ìṣèjọba Ràúfù Arẹ́gbẹ́ṣọlá. irú àwọn àkùdé wo lẹ rò kò dé ń gbà náà. ayé ìjọba tiwọn ni wọ́n ti gbé àṣàlàyé wa ìgbà yẹn ni inú àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn òṣìṣẹ́ pé òṣìṣẹ́ ló pọ̀ jù lọ́ṣun ìgbà yẹn nínú wọn ò ti dùn sí ìjọba APC mọ́ nígbà tí wọ́n bá kàn manage wa ni ìgbà yẹn dẹ̀rí ọ̀gá wa tàdé ń sọ̀rọ̀ èyí ohun tí wọ́n bá ti fẹ́ ni wọ́n máa ń ṣe wọn ì fẹ́ gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ mi ṣe rò wọn ì fẹ́ gbọ́ àlàyé tàbí kán gbọ́ ìmọ̀ràn lọ́wọ́ anybody ohun tí wọ́n ń ṣe nígbà yẹn tẹ́ẹ̀rí pé a di àwọn òbò kan ní 2018 a di àwọn òbò kan Oyètọ́lá tí ìdè ń gbà wọn àkọ́kọ́ dìbò kan ní Ifẹ̀ Central ìbò yẹn ní by election House of Assembly níbẹ̀ ẹgbẹ́ wa fìdí rẹ̀ níbẹ̀ a tún dìbò kan náà èyí tí gómìnà tó wà lọ́wọ́lọ́wọ́ sí tí ó lọ díje nínú ẹgbẹ́ òṣèlú PDP APC ló sì wà ń gbà wọn nígbàtí ọ̀gá wa gómìnà Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n mójútó àwọ̀ tó súyọ ńgbà yẹn ni eníyẹn bínú lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP ló lọ gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ wọn nígbà yẹn nẹ́wà ní ẹgbẹ́ òṣèlú APC lùsì gbà yẹn Arẹ́gbẹ́ṣọlá ó sì wà ń bẹ̀ gbà yẹn so àwa alá àtètè fúra ìgbà yẹn ní
trend yẹn ti ń ṣe kí ni o ló ti ń bọ̀ díẹ̀ kì í ṣe Oyètọ́lá ayé ìjọba Rauf Arẹ́gbẹ́ṣọlá gangan ni ẹgbẹ́ wa ti ń ní problem jẹ́dẹ̀ torí policy tí a ṣe ń gbà yẹn tí ẹgbẹ́ wa ṣe ń gbà yẹn olóhùn bí àwọn èèyàn ará ìpínlẹ̀ Ọ̀ṣun nínú. half salary o gangan ni ibi tí wàhálà ẹgbẹ́ òṣèlú APC ti bẹ̀rẹ̀. ṣùgbọ́n táwọn èèyàn sọ ni wípé Alhaji Gboyega Oyètọ́lá tí wọ́n jẹ́ gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun gan ni tí ń bẹ́ẹ̀ nùgò tó ń pè ní jíìnì ọ̀rọ̀ half salary. irọ́ burú tó jìnnà sí òótọ́ ni àwọn tí òye ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ tàbí tá a bá fẹ́ gbé súnmọ̀mí tí a fẹ́ gbé súnmọ̀mí la máa ń pa irú rọ́bà yẹn ìdí tí mo sọ pé rọ́ọ̀bù ni wípé gbogbo wa àtọmọ ìgèrè àtàgbà la máa gbára tí gómìnà ní sọ́wọ́ báwo wá ló fi jẹ́ pé chief of staff òun náà máa pàṣẹ fún gómìnà kéèké ṣe irú ìjọba ọ̀gá wa tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí nìyẹn kan máa pàṣẹ fún tẹ́ ẹ bá ti lè gbé pọ́lísì kan jáde láyé Arẹ́gbẹ́ṣọlá nǹkan tá Arẹ́gbẹ́ṣọlá fẹ́ ni chief of staff kò sì lè wojú gómìnà kó bá sọ fún pé gómìnà nǹkan báyìí ni ẹja ṣe Arẹ́gbẹ́ṣọlá ò tiẹ̀ nígbà Arẹ́gbẹ́ṣọlá tá a mọ̀ wọn ò nígbà so ohun tí ẹ rí tó anything ó sì jẹ́ pé gbogbo èyí tó dáa nínú ìjọba Arẹ́gbẹ́ṣọlá ń gbà wọn sọ pé gómìnà Oyètọ́lá ni ó wà nínú eégún tó wà nínú jíǹgbà yẹn èyí tó jẹ́ afúsáhùn lẹ́wọ̀n rántí gómìnà Oyètọ́lá kọ́ ni gómìnà nígbà yẹn chief of staff ni wọ́n jẹ́ so gómìnà Arẹ́gbẹ́ṣọlá àwọn ni wọ́n gbé pọ́lísì half salary wa àwọn náà ni wọ́n sì ṣèjọba àwọn náà ló ṣiṣẹ́. ọ̀dà àlejò wa pàtàkì lórí ètò Kíyèsi fún tòní ẹjẹ́ àwò sábẹ́rẹ́ ò ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ẹ̀yìn ó dètè tá a bá worí ìtàkùn ayélujára Gfod lọ́tún Gfod lọ́sì bẹ́ẹ̀ bá bú gómìnà ìjẹta nípínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ Rauf Arẹ́gbẹ́ṣọlá ẹ̀ sì bú ṣàkóso gómìnà Adémọ́lá Adélékè sì ní í ṣe gudugudu méjì àyà mẹ́fà gbogbo òru ní gbàtì. ní torí ti Arẹ́gbẹ́ṣọlá tí ẹ kọ́kọ́ sọ yẹn abẹ́rẹ́ kankan ò bọ́lọ́ ẹfẹ́ mọ̀dí tó fi jẹ́ pé èmi ò gba títí wọn lọ títí mọ́ ọ̀gá wa ni wọ́n mo gba tí wọ́n tẹ̀tẹ̀lẹ̀ ara àwọn tó yẹ pé tá a bá rí wọn gbà èmi ò sè nífà afẹ́ ni mo pè wọ́n ní àwọn kọ́sẹ̀ wa pé afẹ́ dàgbà o tá a bá dàgbà lọ́wọ́lọ́wọ́ báyìí o wọ́n ti fi ojú àwa kọ̀ọ̀kan tá a jẹ́ ọ̀dọ́ wọ́n ti fojú wa gbolẹ̀ ìdí dẹ̀ ní tí èmi ṣe ń bínú tí dẹ̀ ṣe mi nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó wà ní APC lónìí ń bínú sí wọn ṣe mọ̀ wípé kò sí bí ìjà ṣe lè ṣẹlẹ̀ tíjà bá wà láàrin èmi ẹ jẹ́ ká tẹ̀ wá gbà pé ìjà wà láàrin wọn àti gómìnà Oyètọ́lá ṣe bá àwọn méjì nìkan kọ́ ni ẹgbẹ́ òṣèlú APC wúlò fún àwa kan wà tá a jọ̀dọ̀ tẹ́lómi ti ń rojọ́ wájú pé nínú ẹgbẹ́ yìí o òun náà ń fi ẹgbẹ́ yẹn jẹ́ nǹkan kan àwọn yẹn ni gómìnà àná mínísítà fún ètò interior ni wọ́n bà ọjọ́ iwájú wọn jẹ́. wọ́n ti di gómìnà ìjẹta báyìí. wọ́n ti di gómìnà ìjẹta àwọn ni wọ́n bọ̀jọ́ wa kéde ẹ̀sìn tí wọ́n ń sọ Ọlọ́run nìkan ni ó mọ ọjọ́ iwájú oníkálùkù ṣùgbọ́n wọ́n jẹ́ kí àkùdé kó dé bá ọjọ́ iwájú most of àwọn adájọ́ ọmọ ọ̀dọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀nà wo ni wọ́n fi fà tí àkùdé fi dé bá wa tó fi jẹ́ kí inú máa bí irú àwọn kọ̀ọ̀kan wípé èmi ò sọ̀rọ̀ nípa ìjà tó wà láàrin àwọn méjì leaders làwọn méjì àwọn ni wọ́n mọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ibi tí wọ́n parí ṣùgbọ́n àgbàlagbà tí ó bá jẹ́ àgbàlagbà gidi kò ní gbà kí léwu yóò ronú pé àwọn ọmọ kan wà tí ó fẹ́ fi lé yẹn náà tí wọ́n fẹ́ fi gòkè torí gbogbo nǹkan táwọn jẹ́ lẹ́nu kì í ṣe pé wọ́n sọ fún gbogbo nǹkan táwọn dà lẹ́nu nínú ẹgbẹ́ ìṣòro APC náà ti dà wọ́n ṣe kọmíṣánná bí ọdún méjìlá lẹ́kọ̀ọ́ wọ́n ṣe gómìnà ọdún mẹ́jọ ń bí wọ́n tún ṣe mínísítà APC náà ni Ọlọ́run nìkan ni ó sì máa ń jọba lọ títí láéláé nígbà tí wọ́n gidi sọ Ọlọ́run yẹn tí ó bá dàbí pé wá dàbí káàtó kékeré nǹkan kan tẹ́ ẹ fẹ́ ń gbà yóò wá bọ́ sí ọ̀nà tẹ́ ẹ sì fẹ́ kò wá ṣe pé kẹ̀kẹ́ dá ọgbẹ́ ẹ̀mú ló kù pé kàkà kékeré mẹ́jẹ ti ṣe o á fi ṣàwádànù ẹsẹ̀ tí wọ́n ṣe irú àwa nìyẹn torí ẹ wo àǹfààní bàtà kó ìjọba yẹn wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ torí ìjọba tí Oyètọ́lá ṣe ni ó fún ọ̀dọ́ ní àǹfààní ju ti tẹ́lẹ̀ lọ èmi lè sọ abẹ́ ìjọba Oyètọ́lá ni àwa ti rí nǹkan táwa rí gbà àbẹ́ẹ̀dẹ́ kéde ẹsẹ̀ mi nìkan àwọn ọ̀dọ́ pọ̀ lọ jáláwó ní local government ní o ní SSA ní o bí Oyètọ́lá ṣe fáwọn ọ̀dọ́ kò dẹ̀ lọ́kọ́ wá níbòmí àwọn ọmọ sùn náà ni nígbà tí ìjọba yẹn wọ́n fẹ́ máa take shape táwa náà wò pé sẹ́mi platform ti wà pé àwọn náà fẹ́ di nǹkan kan nìyẹn kan wá wò pé Oyètọ́lá ṣe òun kó nǹkan dojú ẹgbẹ́ bolẹ̀ ìyẹn ní ẹsẹ̀ tí wọ́n ṣe àwọn. ẹgbẹ́ sì ti dojú bolẹ̀ báyìí gómìnà Adémọ́lá ní ìṣèjọba lọ́wọ́lọ́wọ́. ẹgbẹ́ nífà sẹ́yìn díẹ̀ ní kò dojú bolẹ̀
nǹkan tí ẹgbẹ́ yẹn tí mo sọ pé ẹgbẹ́ nífa àdúgbẹ́ fọlọ́ bí a sọ pé ẹgbẹ́ wa ní kọ́ńkọ́ díẹ̀ tó náà amóye ìbò tí a rí nígbà tí Oyètọ́lá tí Adeleke wọlé mọ́ wà lọ́wọ́ amóye ìbò tán rí adẹ̀móye ìbò tí a tún rí nígbà tá a tún dìbò Aṣíwájú Tinubu náà tí wọ́n bá fẹ́ ran APC pàápàá náà ìbò fabi 360 tá a rí níbo ìgbà pẹ́sidẹ́ǹtì àníri ọ̀pọ̀ ń pé tọ́pù wọn bá wá sí àwọn PDP náà wọ́n dìbò Àtíkù àtúntì ní over 360,000 votes so kò ṣe pẹ́pẹ́ wá dojúbolẹ̀ ẹgbẹ́ wa ní ìpèníjà ráńpẹ́ tá a sì mọ̀ wípé a máa tó wá nǹkan ṣe sí. ẹni tí wọ́n sọ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ni gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke sì rí dáadáa sọ ń pa wọ́n sì ń ṣe gudugudu méjì yàyà mẹ́fà. ọ̀rọ̀ yìnyẹn tún ṣe díẹ̀ o kéde pé èmi bá gómìnà Adeleke kìí ṣe pé èmi bá wọn ní ìkùnsínú kankan mi sì bá wọn jà tẹ́ bá rí tí a bá ń kọ nǹkan nípa wọn nǹkan tí ó yẹ káwa máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ olóṣèlú alátakò ni. bíi data boy. àwọn òun ṣe data boy àwọn kan máa ń sọ wọn ní wọ́n ra data fún ọ ní o wọ́n ti gbẹ́ tí wọ́n bá sì pè wá ní data boy náà àbíkẹ́ fọlọ́ ibi tí data wa bá wa dé àti débi tá à ń lọ because ibi tí data wa bá wa dé lásìkò ní o láwà lónìí ṣe rí ọ̀rọ̀ òṣèlú lásán ní pé kó tó bá dìbò àwọn àbò Adeleke àwọn Adeleke náà àbò Oyètọ́lá wọn àpè lórúkọ wọn ní gbìyànjú àgbèjì wọn ṣe gbá wọn ṣàwò gbogbo orú nǹkan àlèfẹ́gbẹ́kùn ní òṣèlú ṣùgbọ́n pé gómìnà Adeleke àwọn aráàlú fẹ́ wọn aráàlú bá fẹ́ wọn èmi mọ̀ fún lọ́kàn tèmi wípé ìjọba PDP wọn lè mọ̀jọba sí kí ṣe pé a fi bí wọn ṣe pé. ọ̀tá ẹni ìpòdù ọ̀yà lẹ́sùn. ara kì í ṣe pé ọ̀tá ẹni ìpòdù ọ̀yà a ní àwọn ẹ̀rí dájú dáadáa tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àtẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọn lè mọ̀jọba sí ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ nígbà tí wọ́n gba ìjọba lọ́wọ́ wa ẹ ti gbàjọba ẹ̀yin lẹ́wà ń pò nǹkan tí wọ́n kọ́kọ́ ṣe pa á ni pé kí wọ́n da gbogbo sẹ́ẹ̀tì Oyètọ́lá ṣe mọ̀ ṣé òṣèlú Oyètọ́lá náà data Arẹ́gbẹ́nù. ẹ fún mi ní ẹ̀sàmpù ilé tí Oyètọ́lá fi da ti Arẹ́gbẹ́nù nígbà tẹ́lẹ̀ Oyètọ́lá da Arẹ́gbẹ́nù ẹ sọ̀rọ̀ nípa OSUN ẹ sọ̀rọ̀ nípa school reform tí ẹ tẹ́ sọ̀rọ̀ kò dánù ó ṣe àtúntò torí nígbà yẹn gan Arẹ́gbẹ́ṣọlá gan fẹ́nu ara ẹ̀ sọ ó ní tí Oyètọ́lá bá débẹ̀ ó ní tó bá rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀ nínú àwọn pọ́lísì tí àwọn ṣe gbogbo ṣe kíni ó tuntun Oyètọ́lá òde kó da gbogbo ẹ̀nù náà ìjọba ṣíṣe ó fàyè gba nǹkan tí aráàlú bá fẹ́ kéèyàn máa ṣe àwọn aráàlú ló dẹ̀ fẹ́ wípé ká bá wọn ṣe àtúntò sí ètò ẹ̀kọ́ tí Oyètọ́lá ṣe ẹ̀rí pé pàtó ṣe ń gbà nínú gbogbo èèyàn lódùn gbogbo àwọn aráàlú wọn ṣe sàmùsàgbùdù sí so tọrọ tẹ ní Adeleke tí mò ń sọ lọ nígbà tí ẹdẹta ìdí gbogbo nǹkan tí Oyètọ́lá ṣe náà kọ́ dànù wọn ní àwọn ọba kan wọ́n dé Oyètọ́lá ṣé kò tẹ̀lé òfin nígbà tí ó yan àwọn ọba ní ó ní káwọn ọba mọ́ lọlé wọn lè mọ̀jọba ṣe bí mo ti ń bá yín sọ̀rọ̀ lánàá òde ìkan nínú àwọn ọmọ wọn tàjọ ń ṣe mídíà wọn fọlọ́pàá gbé ẹni tí wọn náà fẹ́ fi ṣe spíkà dé ní ibà wọn fọlọ́pàá gbé ọmọ náà wọn ní ó kọ nǹkan lórí Facebook wọn ní wọn kọ nǹkan lórí Facebook ṣé ìyẹn ni pé kí torí pé èèyàn kọ́dẹ̀ ti wà níjọba kí àwọn tó bá tí ò bá sí ní ọ̀dọ̀ títí kọ́mọ́dé sọ̀rọ̀ síta mọ́ gbogbo wọn ni wọ́n sì ń bú olóṣèlú wọ́n bú Arẹ́gbẹ́ àwọn bú Oyètọ́lá wọ́n bú Tinubu wọ́n ní Tinubu tọ̀sára ó ṣe gbìyànjú àtòrí ẹ̀ka. gbogbo èyí ṣe ti di tàn. ó ti di tàn báyìí. Tinubu ti da ààrẹ ilẹ̀ Nàìjíríà Adémọ́lá Adeleke náà gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà yín sì ní pẹ̀lú. gómìnà wa ni gómìnà wa àbáwọn jà ṣùgbọ́n kí wọ́n mú iṣẹ́ ìlú lọ́kùnkúndùn kí wọ́n dẹ̀ lè ṣe nǹkan tí wọ́n ń pè ní ẹni tó bá ti wà pẹ̀lú wa o àmọ́ gbógun tì wọ́n lẹ́nu kankan tán lè gbógun tì lọ́sùn gbogbo alájọ lọ́sùn. ó kọ́ yín lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ni David Olufunsho Fagbohungbe.